gbogbo wa ni Ọlọ́run dá láti wá jọba láyé. Ọlọ́run rán wa wáyé láti wá jẹ̀bà. Nígbà tó dàrú fún èèyàn ló di pé bá tiẹ̀ jọba á jẹ̀bà, nǹkan burúkú ni. Ọlọ́run fẹ́ ká jọba. Bẹ́ẹ̀ ni ẹni bá dẹ̀ wá jọba, ẹ̀bà kan ni yóò jẹ, àfi tẹ́ bàbá wù jẹ, yóò jẹ nítorí ẹ̀bà lọ. Bàbá mímọ́, a yìn ọ́ lógo fún àánú rẹ lórí ayé wa àti ìtọ́jú wa tí ó jẹ ọ́ lógún. Jésù Kristi, gba ọpẹ́ wa. Olúwa, rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ kí ayé wa kó gbà tún ṣe. Gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, láti bí ọjọ́ mẹ́ta ó ní a ti ń wo kókó kan tí a pè àkórí rẹ̀ ní ìṣòro tó ń yọ àwọn ọmọ èèyàn ní ẹnu. Ìṣòro tó ń dojúkọ àwa ọmọ ènìyàn. Ẹ ṣí Bíbélì yín sínú ìwé Jóòbù, ìwé Jóòbù orí 5. Ìwé Jóòbù orí 5 ní ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. Ó ní bí ìpọ́njú kò tilẹ̀ tinú erùpẹ̀ jáde wá ni, tí ìyọnu kò sì tinú ilẹ̀ wù jáde wá, ṣùgbọ́n a bí ènìyàn sínú wàhálà gẹ́gẹ́ bí pẹpẹ iná tí máa ń ta sókè. Ọ̀rọ̀ Ọlọ́run yìí jẹ́ kó yé wa wípé àwa èèyàn wọ́n bí wa sínú wàhálà ni. Ọ̀rọ̀ wàhálà yẹn la ti ń bá wa sọ bí ọ̀sẹ̀ tó pọ̀ díẹ̀. A sọ fún wa pé a pín wàhálà àwọn ọmọ èèyàn sí ìpín méjì gbòógì. Àwọn wàhálà ìṣòro tó jẹ́ pé ó ń dojúkọ gbogbo èèyàn. Ìṣòro tó ń dojúkọ gbogbo èèyàn ní àgbáyé. Àwa pín ẹgbẹ́ kejì sí àwọn ìṣòro tó jẹ́ wípé ọ̀tọ̀ lórí ni wọ́n fún àwọn èèyàn kan. Ìyẹn ni pé àwọn ìṣòro tí ó kárí, ó ṣẹlẹ̀ sẹ́nìkan ṣùgbọ́n kò ṣẹlẹ̀ sẹ́nìkejì. Àwọn ìṣòro tí ó kárí ayé yẹn, àkọ́kọ́ tí a ṣàlàyé fún yín ni ìṣòro àìní Ọlọ́run. Pé gbogbo wa ni wọ́n bí ní àìní Ọlọ́run. Àwọn tó yàn yọ nínú ìṣòro yẹn ni àwọn kan ti gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, tí Ọlọ́run ti wá di bàbá wọn, tí wọ́n ní ẹ̀mí mímọ́, tí wọ́n ní Ọlọ́run ní bàbá olùtọ́jú tó ń tọ́jú wọn ní ọ̀nà àrà ọ̀tọ̀. Ìkejì tó jẹ́ ìṣòro tó jẹ́ ti gbogbo ayé, òun ni ìṣòro ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni a ti ṣàlàyé fún wa pé àwọn ẹ̀sìn gbogbo tí àwọn èèyàn ń sìn láyé, wọ́n ṣe wá níbi, wọ́n ṣe wá jàǹbá jure lọ. Àwọn ìṣòro kẹta tó wà ní abẹ́ ìṣòro gbogbogbò tó kárí ayé, òun ni ìṣòro ìjọba. Bẹ́ẹ̀ ni bó ti jẹ́ pé ìjọba àwọn orílẹ̀-èdè kan lera, àwọn orílẹ̀-èdè kan ò lera. Òtítọ́ tó dájú ń bẹ ni pé àwọn ìjọba wọn yìí, àwọn náà ní èèmọ̀ tí wọ́n mú bá àwa ọmọ ènìyàn. Ìṣòro kẹrin tó jẹ́ ìṣòro tó kárí ayé, òun ni ìṣòro ẹ̀ṣẹ̀. Gbogbo èèyàn ló ní ìṣòro ẹ̀ṣẹ̀. Wọ́n bí yẹn mọ́ wa ni, wọ́n bí mọ́ wa ni, wọ́n bí mọ́ wa ni. Ìṣòro àìlọ́lọ́run abánú ayé ni, ìṣòro ẹ̀sìn abánú ayé ni, ìṣòro ìjọba abánú ayé ni, a sì fi ilẹ̀ sáyé lọ ni. Ṣùgbọ́n ìṣòro ẹ̀ṣẹ̀ inú ẹ̀jẹ̀ wa ló wà. Ìyẹn ni àwọn ìṣòro tó kárí ayé. A ti sọ wọ́n ní sísẹ̀ntẹ̀lé fún yín. Tí ẹ bá nílò láti gbọ́ wọn, ẹ lọ síbi ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lórí Facebook, lórí Twitter, lórí YouTube, lórí Telegram, Trego Media. Gbogbo àwọn fọ́nrán yẹn ó wà ńbẹ̀. Ẹ wò ó, kí Ọlọ́run bá yín pàdé. Ẹ dẹ̀ máa pín àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí, pàápàá ẹ̀yin tẹ́ jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Ẹ máa pín fún èrè àwọn ẹlòmíràn. Àjọ jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni. Ọlọ́run yóò san èrè fún àwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò san èrè fún ẹ̀yin náà. Ìsọ̀rí kejì ìṣòro tó ń dojúkọ àwọn ọmọ èèyàn tí a wá sọ pé lè jẹ́ ọ̀tọ̀ lórí fún kó wá ní abẹ́ yẹn. Ìṣòro tí a kọ́kọ́ mẹ́nubà ni ìṣòro àìní ibùgbé tí àtòkè wá. Nígbà tí èèyàn ò bá ṣe àwárí ayé tí ẹnu ayé, ìyẹn ni pé fún oníkálukú wa ni Ọlọ́run ní dẹ́nì fún ibi ìtura, ibi ìfọ̀kànbalẹ̀, pé ó yẹ ká mọ ààyè wa nínú ayé. Nítorí pé gbogbo wa ni Ọlọ́run dá láti wá jọba láyé. Ọlọ́run rán wa wáyé láti wá jẹ̀bà. Nígbà tó dàrú fún èèyàn ló di pé
bá tiẹ̀ jọba àjẹba nǹkan burúkú ni. Ọlọ́run fẹ́ ká jọba. Bẹ́ẹ̀ ni ẹni bá dẹ̀ wá jọba ẹ̀bà kọ́ ni yóò jẹ, àfitẹ́ bàbá wù jẹ yóò jẹ nítorí ẹ̀bà lọ. Tíyàn bá wá sí àwárí dẹ́ni ẹ̀ ìní yóò lè jọba láyé. Béèyàn ọ̀bá ṣàwárí dẹ́ni ẹ̀ kì í ṣe pé yóò ṣòro fún láti jọba nìkan ni, kò tiẹ̀ ṣeé ṣe fún ni. Olúwa rẹ̀ yóò sànná níkù ni. Kọ́lọ́ má jẹ́ orí bẹ́ẹ̀ fún wa. Ìkejì tí a sọ fún wa tó jẹ́ ìṣòro tí ó jẹ́ ọ̀tọ̀ lórí ni ìṣòro àìní iṣẹ́. Kì í kàn sí pé èèyàn oníṣẹ́ òjòòjọ́, ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run yàn fún ni láti ṣe. Bẹ́ẹ̀ ni tí èèyàn bá ti ṣàwárí dẹ́ni rẹ̀, ọ̀ranyàn ni yóò ṣàwárí iṣẹ́ tí wọ́n fẹ́ kó fayé ẹ̀ ṣe, tí ó fi lè jẹ́ èèyàn láyé, tí ó fi lè ní ìmúṣẹ, tí ó fi lè gbà káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ní ọ̀run. Ìṣòro tó tẹ̀lé ni ìṣòro àìní àwọn nǹkan tí èèyàn fi àwọn àlùmọ́nì ayé, àwọn nǹkan àjẹ àmú, ìṣòro àjẹ àmú. Téèyàn bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ti fẹ́ kó ṣiṣẹ́ ní ibùgbé tọ́lọ́run ti fẹ́ kó ṣe, kò sí ebi ò ní pa, kò ní máa sáná ní àjẹ àmú kiri, aṣọ wo láwọ̀, ilé wo lágbé. Ṣùgbọ́n ìṣòro ni. Àwọn èèyàn sì mọ̀ pé ìṣòro tá à ń sọ yìí, ìṣòro mi ò láṣọ, mi ò nílé tí màá gbé, mi ò lóúnjẹ, mi ò ní aṣọ tí màá wọ̀. Owó lolú ẹ ò ní. Ẹni bá lówó lọ́wọ́ yóò rí ilé gbé, ẹni bá lówó lọ́wọ́ yóò jẹun tó dùn, ẹni bá lówó lọ́wọ́ yóò mu. Ìyẹn dẹ̀ ni àwọn ọmọ ayé wa ń wá kiri. Jésù wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹ̀yin ẹ lè sin Ọlọ́run pẹ̀lú mámónì o, torí pé owó ti dòòṣà tí ọmọ aráyé ń bọ. Jésù wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹ̀yin ẹ tètè wá jọba ọ̀run náà. Gbogbo nǹkan táwọn kèfèrí táwọn wá kiri, àwọn tí Ọlọ́run ni Jésù ń pè ń kèfèrí, pé gbogbo tí wọ́n ń wá kiri yẹn níbi tẹ́yìn jókòó sí ni eré yín ó ti wá bá yín. Ìyẹn ni ìṣòro mìíràn tó jẹ́ ìṣòro ọ̀tọ̀ lórí. Ìyẹn náà kárí. Bẹ́ẹ̀ ni bí tí àwọn kan ti ń yó tán ti jẹ́ bámbám, ebi ń pa àwọn kan, la pè ní ìṣòro tí ọ̀kárí. Bẹ́ẹ̀ ni ọ̀kárí. Ní abẹ́ ìṣòro yẹn tó jẹ́ tọ̀tọ̀ lórí ni ìṣòro kéèyàn máa nìkan sáyé. Ìyẹn la bá yín sọ láìpẹ́ yìí pé Ọlọ́run ò fẹ́ ká nìkan gbé. Ọlọ́run fẹ́ kí a ní olùrànlọ́wọ́, ó fẹ́ ká ní aláfẹ̀yìntì, ó fẹ́ ká ní alátìlẹ́yìn, ó fẹ́ ká ní onígbọ̀nwọ́, ó fẹ́ ká ní àwọn olùrànlọ́wọ́ tí ó ràn wá lọ́wọ́ láti gbé ayé ká dẹ̀ gbádùn. Lábẹ́ àwọn ìṣòro tí ó tún jẹ́ ọ̀tọ̀ lórí yìí, ó kù méjì tí mo fẹ́ mẹ́nu bà. Èyí tí mo fẹ́ sọ nípa rẹ̀ ó ní ìṣòro ìlera àti ìṣòro ègún. Ọ̀pọ̀ àwa tí a wà láyé yìí ni ó jẹ́ wípé ara wa ò le. Ara wa ò le. Ẹ̀yin tẹ́ ní ìṣòro àìlera, ẹ̀yin ní ọ̀rọ̀ yìí kàn. Mo dẹ̀ fẹ́ kí ẹ fi ọkàn òtítọ́ gbà á. Ṣé rí àìsàn àti àrùn ó jẹ́ lára èrè tí ó tọ́ àwa èèyàn wá ní àtàrí ẹ̀ṣẹ̀. Olúwa sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ara èrè ẹ̀ṣẹ̀ téèyàn jẹ ó ní àìsàn. Ọlọ́run kọ́ ló dá àìsàn lẹ̀. Ọlọ́run ò fa àìsàn ṣe èèyàn. Nígbà Ọlọ́run dá èèyàn, ó dá èèyàn ní ara líle ni. Àní ó tiẹ̀ dùn mọ́ èmi nínú. Ìgbà àkọ́kọ́ tí wọ́n dákọ̀ àìsàn nínú Bíbélì, Genesis orí 48 ni. Genesis orí 48 ní ẹsẹ̀ 1. Bẹ́ẹ̀ ni a ti kà nípa Jacob lẹ́ni àkọ́kọ́ tí a kà nínú Bíbélì tó ṣàìsàn. Àìsàn yẹn yìí sì ṣàìsàn kíní, àìsàn ọjọ́ ogbó ni. Ó ti parí réèjì rẹ̀, bàbá fẹ́ kó nú ayé yìí, ó ní ó bá bẹ̀rẹ̀ àìsàn wẹ̀rẹ̀wẹ̀ mọ́ tí wọ́n bá Olúwa rìn ni wọn ò ṣàìsàn. Kódà bí tí Ọlọ́run dá àgọ́ ara èèyàn dà pé àwọn èèyàn gan tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí wọ́n sà ń dẹ́ṣẹ̀, ara wọn le kókókó ni. Bẹ́ẹ̀ ni kí wá ní wá máa ń fà á tí àwa èèyàn fi máa ń ṣàìsàn. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ni pé èrè ẹ̀ṣẹ̀ ni. Àìsàn jẹ́ èrè ẹ̀ṣẹ̀. Ẹni bá ń ṣàìsàn torí pé ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wa ló mú àìsàn wá. Ẹ jẹ́ kí gbogbo wa gba òtítọ́ yẹn gbọ́. Ẹ̀ṣẹ̀ wa ló mú àìsàn wá. Kódà bí èèyàn bá jẹ́ ọmọ Ọlọ́run gan, n tí máa ń fà tí ọmọ Ọlọ́run fi máa ń ṣàìsàn
ẹ̀ṣẹ̀ náà ni. Tí n bá tẹ̀síwájú yóò yé yín dáadáa nínú ìwé Sáàmù orí 107 ní ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 20. Olúwa sọ ńbẹ̀ wípé àwọn àrùn tó fi kọlù àwọn èèyàn Ísírẹ́lì nítorí wípé wọ́n dẹ́ṣẹ̀ sí ni. Nígbà sì ké nínú àrùn wọn, Ọlọ́run wò wọ́n sàn. Bẹ́ẹ̀ ni o, tí wọ́n náà bá ké pe Ọlọ́run nínú àìsàn tó ń ṣe ọ́ yìí, nínú àrùn tó ń yọ ẹ́ lẹ́nu yìí, wàá rí ìwòsàn gbà. Nǹkan kejì tó tún máa ń fa ni pé àfọwọ́fà ara ẹni, ìwà burúkú téèyàn máa ń hù fúnra ara ẹ̀ náà á máa fa àìsàn. Jésù olùgbàlà nínú ìwé ìyìnrere Jòhánù orí 5, ọkùnrin kan wà tí ó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ yarọ. Arọ lọ́yà fún ọdún 38 ló ti wà ní etí odò adágún Sílóámù yẹn. Ọba ògo sì wá ṣàánú fún un, ó gbé dìde lórí àkéte àárẹ̀ yarọ rẹ̀. Ntí ọba ògo wá sọ fún un pé ó ní máa lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Ní ẹsẹ̀ 14, ó ní kí n tó burú ju eléyìí lọ kó má bàa ṣẹlẹ̀ sí ọ. Má gbàgbé tí mò ń ṣiṣẹ́ lórí pé kí ló máa ń mú kí àwa èèyàn ṣàìsàn. Mo sọ fún wa pé ajogún ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wa ló mú àìsàn wá tí àìsàn fi di kárí ayé. Ìkejì ni wípé ìwà burúkú èèyàn fúnra ara ẹ̀ a máa mú jàǹbá àìsàn wá tàbí kó mú àrùn wá. Ọmọkùnrin ẹ Jésù sọ fún pé má dẹ́ṣẹ̀ mọ́. Ìyẹn ni pé ń tọ́ sọ dárọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀ bàbá ẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀ ìyá ẹ̀, àfọwọ́fà ara ẹ̀ ò ní. Nǹkan kẹta tó máa ń mú kí àwọn èèyàn ṣàìsàn ni pé tí a bá kọtí ọ̀gbọ́n yìí sí àwọn òfin ìlera, tí a bá kọtí ọ̀gbọ́n yìí sí àwọn òfin ìlera, àwọn nǹkan kan wà tó yẹ kí a ṣe tí ara wa ó fi jíire. Nǹkan yìí, àwọn kí làwọn nǹkan náà? Bí kéèyàn jẹun tó dáa, kéèyàn ò ní àkókò tó tó fún ìsinmi, kéèyàn ó dẹ̀ máa sùn lásìkò tó yẹ kó sùn kó sì sùn bó ti yẹ kó sùn, kéèyàn máa mí atẹ́gùn tó jíire sínú, kéèyàn máa gba oòrùn Olódùmarè, kéèyàn sì máa ṣe dárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí ẹnikẹ́ni wá tá a bá pa àwọn òfin ìlera wọ̀nyí tí a kò ṣe àmójútó tó yẹ ká ṣe, tó yẹ pé à ń jẹjẹkújẹ, àmùmùkúmu, àrìnrìnkúrìn, àṣìṣe. Ọkùnrin kan wà, Epafroditu, nínú ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 30. Ọkùnrin yẹn ìránṣẹ́ Ọlọ́run, ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó ń bá Pọ́ọ̀lù àpọ́stélì ṣiṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ àṣekú akátá ni téèyàn bá ń ṣe, olúwa rẹ̀ yóò ṣàìsàn. Ó ṣàìsàn yẹn lójú ikú. Pọ́ọ̀lù láti bẹ Olódùmarè ní pé kó ṣàánú, torí pé arákùnrin ọ̀hún èèkan ní láàrin àwọn olùrànlọ́wọ́ tí Pọ́ọ̀lù ní nínú iṣẹ́ ìránṣẹ́. Ó bẹ Olódùmarè ní pé má mà jẹ́ kí kú ọ̀pọ̀ ọmọkùnrin yìí. Kì í ṣe èṣù ló fìyà jẹ Epafroditu, kì í sì ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣùgbọ́n torí pé ó pa àwọn òfin ìlera tì, àwọn nǹkan tó yẹ kó ṣàmúlò tí ò ṣàmúlò ló mú wá. Nǹkan kẹrin tí tó máa ń fa kí àwọn èèyàn ṣàìsàn ò ní ọjọ́ ogbó. Bẹ́ẹ̀ ni ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ wa, ó ní rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí nígbà ìwé rẹ, nígbà tí ọjọ́ ibi ò tí ì dé. Kí náà ń pè lọ́jọ́ bí? Ọjọ́ ogbó ni. Tó bá ka ẹsẹ̀ 6 tó tẹ̀lé, wàá rí àwọn ọjọ́ ogbó yẹn. Ojú ọmọ fẹ́ ṣe, kò ní fẹ́ ríran dáadáa, ẹsẹ̀ ò ní fẹ́ ráyè wálẹ̀ mọ́, ọwọ́ yóò fẹ́ mọ́ gbọ̀n. Ṣé wàá rí i pé ọjọ́ ogbó máa mú kéèyàn ṣàìsàn? Òtítọ́ tí ó dájú ni fún àwọn tó ń gbé nínú ara. Ṣùgbọ́n fún àwa ọmọ Ọlọ́run, àwa tá a jẹ́yàn Ọlọ́run, Ọlọ́run ọ̀run ó ní ìlérí ìlera fún wa ní ọjọ́ ogbó. Tó bá di fọ́nrán tí ń bọ̀, màá tún máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Bàbá mímọ́, ọmọ mímọ́, ògo ni forúkọ rẹ. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣàìsàn, gbogbo ẹnikẹ́ni tí ó ní ààrùn, mo pàṣẹ ìwòsàn kó wọnú àgọ́ ara yín. Ìnira nínú ẹ̀mí yín, ìnira nínú ọkàn yín, ìnira nínú àgọ́ ara yín kó fi yín sílẹ̀. Ìtura Ọlọ́run alààyè kó dé fún yín, kẹ́ ẹ máa gbé láìléwu. Jésù Kristi Olúwa wa. Àmín.